Queen Naomi Ọlọ́run á yọ ẹ́ nínú eléyìí tó kó sí yìí o ṣe bó tẹ máa ń pòwe kan pé kàkà kó lóore jì sí kó tó mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìránṣẹ́ ọmọ ìyá mi olóore tó apply sense ni má bínú o òun á kó ẹ yọ ìwà torí yọ mí nínú eléyìí bọ̀rọ̀ mi kókó ọ̀rọ̀ mi ni fún ẹ àti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó kọ́ false category sí ẹ ní pé mo gbàdúrà pé kádà ni wáyé kó yọ ẹ àmọ́ wo tó bá fẹ́ false category kò ń ṣe ìwọ ìyàwó ọba nìkan àbò ti jẹ́ ex ìyàwó ọba jẹ́ kí n sọ fún ẹ àwọn ọkùnrin kan wà nínú ayé yìí tó bá fẹ́ wọn as ordinary boyfriend mo máa ń tẹnu mọ́ tó bá fi ẹ́ lẹ̀ ó máa lọ ṣèrà padà ni kó tó di ipò lè gbégbé ayọ̀ o lè fẹ́ ọkùnrin míì sórí ọ̀rọ̀ wọn máa ń dàbí ẹni tó gbé kàkàkí ọba níbo ló ti fẹ́ fọ́n níbo ló ti fẹ́ fọ́n irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn tó bá máa treat ẹ àbí tó bá ṣe kankan fún ẹ tó o bá fi wọ́n lẹ̀ àgàgà gẹ́gẹ́ bí ìyàwó ọba ilé yìí o máa go solo ni o máa go off radio ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé tá bá fọkùnrin lẹ̀ àbí tá bá fobìnrin lẹ̀ síálẹ̀ ọkùnrin a máa ń like láti máa lọ máa flaunt pé without the man I'm still flourishing I'm still happy they play oh fi wisdom sí ni sweetheart first person tó kọ́ lẹ̀ ṣó gbóhùn ẹ̀ no ìwọ yìí o fẹ́ máa ṣe fẹ́ máa live life ẹ kódà yìí máa wù ẹ́ kó lè fojú wo èèyàn mi ẹ má kọ̀rọ̀ sí mi lẹ́nu o mo kàn ṣàkàjúwe ní o mi sọ̀rọ̀ sí baba Láyélúwà directly o mo kàn ń sọ ní wípé majority ọba bó ṣe máa ń rí nìyẹn now you go apply wisdom kò ń ṣọba nìkan a lot of ọkùnrin wà bẹ́ẹ̀ àwọn ọkùnrin míì wà nínú ayé yìí tó yẹ pé tó bá fi ẹ́ lẹ̀ majority wọn ò kí ń rore kan obìnrin tó bá fi ilẹ̀ o dey play o orí ló máa ń kó yín yọ o ìmí tó bá rí ipò fà wọ́n lẹ̀ tọmọtọmọ okó ọmọ lọ even nǹkan kó jẹ́ pé àwọn náà fi ẹ́ lẹ̀ wọn ò lè ru ẹ́ rore ìmí nǹkan lè ṣáájò tó jẹ́ pé àwọn ọmọ tó kó lọ yẹn ò lè jèrè wọn nú ayé àbí kò ṣáyé táwa yìí máa yára ẹ lọ́pọlọ there are some people if you leave them if you live their lives especially men they don't want to leave you they want to treat you anyhow they want you to still remain there if you now decide to leave them completely go off radio because even if you feel pé bóyá ń treat ẹ kò dáa òun ò rí pé òun treat ẹ ní kò dáa wọ́n ti brainwash wọn láfíríkà ipe obìnrin máa ń fara dàyà nílé ọkọ ni so whatever tó bá rí faramọ́ ni kò gbẹnu ẹ síbẹ̀ ipò filẹ̀ is a dent to him a dent to his name a dent to his personality bí ìgbà tí yàn kóyàn nígbàjú olóyè ni ó dẹ̀ ìfẹ́ máa flaunt ó fẹ́ máa bí níbìlì pé ọjọ́ òṣèlú máa ṣoore yẹn even kó wá máa jẹ́yàn dógún ìwọ̀nba ló máa flaunt torí pé ayé ò rí ẹ lábẹ́ òrùlé ẹ̀ mọ́ jára ẹ ọ̀run á yọ ẹ́ nínú eléyìí but go off radio wọ́n ní wo májàmásá òun là ń ma akíkanjú tó bá ní brain ni o èyí tí ò bá ní brain tó ní ibi ìrìn máa kó sí mo máa flaunt ẹ̀ irú wọn máa ń bógun lọ ni ọ̀run ò ní jẹ́ kó bógun lọ Queen Naomi ọ̀run ò ní jẹ́ kí gbogbo àwọn ènìyàn tó bá fọ̀ sí category kan bógun lọ kò ń ṣe gbogbo ọkùnrin nìyàn máa ń fi ilẹ̀ àwọn ọkùnrin míì yàn máa ń plan fi wọ́n lẹ̀ ni tó bá dẹ̀ ti fi wọ́n lẹ̀ tó o bá ti ṣètùtù síra ẹ ipò orí bá mi wẹ̀ dànù kí n bá lè rí ilé ayé gbé bẹ́ẹ̀ ló ṣe máa wẹ ọpọlọ ẹ kọ́pọlọ ẹ jí láti wà ọ̀nà low key jíjayé ló máa wà o gbọ́dọ̀ jáyé flaunting ó máa ní bánú sọ̀rọ̀ yẹn yé wọ́n tó ń gbọ́ tọ̀rọ̀ yẹn taba ire o ibẹ̀ ní kankan wí o ṣe ti understand mo ní kì í sáré ṣèké yẹn díẹ̀ ni kò yẹ